Eluku ará ìráyè olúmúrẹ́ wà fúnra ẹ̀hún ọmọ adágudugudu fún wọn kójọ ọmọ àgùntàn tí í ṣewú bọ̀rọ̀kú kéré o. Kónílé kó sọ fàlejò pé ọdún Eluku ọdún yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ sátidé ọjọ́ 9 títí di Sunday ọjọ́ 10 àti Monday ọjọ́ 11 oṣù August ọdún 2025 tá a wà yìí. Kábíyèsí ọba wa Babátúndé Adéwálé Àjàyí CFR Tòrúngbùwà kejì Ìlúfẹ́mi lóyè ló ní kí a fi àsìkò ètò gbogbo wa létí pé ọdún Eluku máa bẹ̀rẹ̀. Àwọn ọmọ oríṣẹ́ kí wọ́n dúró sórúṣẹ́ wọn o, ẹni tí kì í bá ṣọmọ atakọ̀dákọ̀ kí wọ́n má jáde rárá o, kí gbogbo àwọn àjèjì wọlé wọn lásìkò. Gbogbo ẹ̀yin ọlọ́kadà, onímọ́tò, onímárúwá kẹ́ẹ̀kọ́wọ́ ọmọ yín báṣọ o. Eluku yóò bẹ̀rẹ̀ lójoojúmọ́ ní aago 10 alẹ́ títí di aago 5:30 ìdájí lójoojúmọ́ fún ọjọ́ 3 pàkó. Gbogbo wa pátápátá ní ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ fún ìkéde 9-10 August 2025. Alálẹ̀ ò ní bá wa jà o. Gbogbo ẹlẹ́lùkù Sagamu ń gbà ládùúrà pé lásìkò ọba wa Kárìgbò Offin arójú Offin aráyè aboyún ilé abíwẹ́rẹ́ àgàn àtọwọ́ àlàbòsùn àríjẹ àrímu eku akébi eku ẹyẹ akébi ẹyẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà gbogbo àpapọ̀ ọmọ ẹlẹ́lùkù Offin Àkárìgbò lólùkéde.